a máa kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa ò lágbára ọlọ́run ọba àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojúwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí bàbá àti olórí lórí rògbòdìyàn wàhálà fàákàjà èyí tó wà láàrin gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ alákòóso fún olú lórílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò yìí Nyesom Wike àti gómìnà Fubara èyí tí wọ́n ní kó lọ rọ́kúnlé fóṣù mẹ́fà tó ti gbákejì rẹ̀ àti àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ìní gómìnà tí wọ́n ní kó lọ rọ́kúnlé Fubara àti Nyesom Wike tó fi mọ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tó ń ti àwọn èèyàn yòókù ni wọ́n gbéra pa láti lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu níbi tí ìpàdé láàrin Fubara fún ìgbà àkọ́kọ́ ní ilé ìjọba lẹ́yìn tí wọ́n ti yọ kúrò lórí ipò ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún tá a wà yìí àkọ́kọ́ tí ó ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu àti Nyesom Wike nílé ìjọba nílùú Àbújá òun ló wáyé lánàá níbi tí wọ́n ti tilẹ̀kùn mọ́rí ṣe ìpàdé náà èyí tí wọ́n gbé gbogbo àwọn wàhálà ọ̀rọ̀ èyí tó mú wàhálà sílẹ̀ fàákàjà láàrin Wike àti Fubara tí wọ́n gbé yẹ̀wò tí wọ́n sì mú ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n parí gbogbo aáwọ̀ tó ń bẹ láàrin àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ààrẹ Bọ́lá Tinubu sọ wípé kí èyí jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà ìkẹyìn tóun yóò bá wọn dá sí wàhálà láàrin àwọn méjèèjì àti ìpínlẹ̀ náà kí wọ́n àwọn méjèèjì Fubara tó ń ti Nyesom Wike kí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá àti ọmọ bàbá kí wọ́n sì ríra wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò eléyìí tí wọ́n gbọ́dọ̀ bára wọn jà nítorí wípé ahọ́n àti eyín a máa bára wọn jà ṣùgbọ́n kò rọrùn fún eyín àbí ahọ́n kó fi àyè rẹ̀ sílẹ̀ lọ́bòmíì nípa ìdí èyí gbogbo ohun tó lè máa mú wàhálà sílẹ̀ láàrin àwọn méjèèjì kí wọ́n jọ parí rẹ̀ kí àlàáfíà kó bẹ̀rẹ̀ sí ní jọba láàrin àwọn àgbà olóṣèlú méjì náà àti ní ìpínlẹ̀ Rivers kí eku kó máa ké bí eku kí ẹyẹ máa ké bí ẹyẹ káwọn ọmọ èèyàn kí wọ́n sì máa fọhùn jáde ní ìgboro ayé bó ti tọ́ àti bó ti yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu èyí tó fi sọ láàrin ìpàdé ọ̀hún tó wáyé láàrin àwọn ènìyàn wọ̀nyí nílùú Àbújá lánàá. Ẹ̀wẹ̀ àkan nínú àwọn àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP olóyè Ọlábọ̀dé George Owuman ló ti sọ wípé ṣe rí ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣe ẹgbẹ́ òṣèlú tí ènìyàn lè fi ọwọ́ yẹpẹrẹ tó lè fi mú bẹ́ẹ̀ sì ni ó ní kì í ṣe ẹgbẹ́ òṣèlú ènìyàn kan tàbí baba ńlá kú ẹnìkan ló ní ẹgbẹ́ náà bí kò ṣe wípé ẹgbẹ́ tí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n olóye pípé àwọn ènìyàn tí wọ́n jókòó tí wọ́n fi oríkorí tí wọ́n fi kùlùkù tí wọ́n sì dá ẹgbẹ́ náà sílẹ̀ tó ń ti òfin èyí tí wọ́n fi gbé ẹgbẹ́ ọ̀hún dúró eléyìí tí oníkálukú gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òfin náà àti ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣe ẹgbẹ́ òṣèlú PDP. Ọlábọ̀dé George tó sọ̀rọ̀ yìí ní ìgbà tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ní ìpínlẹ̀ Èkó èyí ló ti tẹnubọ̀rọ̀ lórí àwọn ìwà ìpáǹle eléyìí tí alákòóso fún olú lórílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike tó ń wù àti àwọn ìwà èyí tí ò tọ̀nà tí wọ́n ní Wike ó ń wù nínú ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú bó ṣe ń hùwà wípé òun lòun ní ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé ò bá bátàn yóò bá àrọ́bá ni ẹni tó sì jòkó sóró òrùlé ń ló fẹ́ gbóhùn onílé nípa ìdí èyí Ọlábọ̀dé George ni
Wike ti ju òkò sóró òrùlé, ó di dandan kó gbóhùn onílé o. Ó ní àkọ́kọ́ kó ní lọ́kàn wípé ẹgbẹ́ òṣèlú PDP òun kọ́ ló ní o. Ní ìgbà tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀, kò sí ẹni tó mọ ìgboro àti àyè eléyìí tí Wike wà lọ́dún náà lọ́hùn-ún. Onígbà ọbẹ̀ jiná tàn tó sì rí pé ẹgbẹ́ òṣèlú tó dáa lòun náà darapọ̀ mọ́. Ó ní bó bá lówó, Ọlábọ̀dé George ní Nyesom Wike ní owó sàpò ara rẹ̀ ní, kò í ṣe ẹni tó lè ní owó tí ó sọ wípé òun yóò ra ẹgbẹ́ òṣèlú PDP. Nípa ìdí èyí, kí wọ́n kìlọ̀ fọ́mọdé rẹ̀ kó má bàa fara gbògìdán lálẹ́ o, pé kó ṣàgbéjẹ́mọ́wọ́ kó lọ rèé ṣe ẹnu rẹ̀ ní dédé síbí. Gbogbo àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó èyí tó ń sọ, wọ́n ní kí Nyesom Wike kó dákẹ́jẹ́, kó bọ̀wọ̀ fún òfin àti àgbékalẹ̀. Ọ̀rọ̀ gbogbo kò tí ì sí báyìí lórí alábàwọ̀n. Alákòóso fún olúùlú orílẹ̀-èdè yìí, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers, Nyesom Wike mà ló ti ní bó bá ti yá eégún ó ti yá ọ̀rẹ́ o, bó bá sì ti yá màálù ó ti yá ọ̀rẹ́ náà nù. Ọ̀pá kan ṣoṣo báyìí ńlá fi dàgbà màálù, wípé àwọn lè kórajọ pọ̀ sábẹ́ òrùlé kan ṣo láti máa darí ìpínlẹ̀ tí nǹkan kan kò sì ní gbin tí àlàáfíà yóò sì jọba. Àwọn ọ̀rọ̀ tó tẹnu Nyesom Wike jáde rèé o, tó ní bí gómìnà Fubara tí wọ́n yọ lórí ipò ní ọjọ́ 22 oṣù kẹta tó bá lóun ti ṣetán, òun náà ti ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ kí àlàáfíà tó lọ́rìn ìdàgbàsókè kó lè dé bá ìpínlẹ̀ Rivers àti àgbègbè rẹ̀ lápapọ̀. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Nyesom Wike jáde lánàá lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ọba nílùú Àbújá, níbi tí a ti rí Fubara, agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Rivers àti àwọn ènìyàn yòókù ń bẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó tẹnu Nyesom Wike jáde, ó ní kò sí arẹ́májà ajàmáparí ni ò dáa. Ó ní bá a bá bára ẹni jà tá a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe àti ẹ̀kọ́ kọ́ńbẹ̀, ó ló di dandan o káàárẹ̀ padà láti di ọ̀rẹ́ para, èyí tí ó jẹ́ wípé yóò máa mú ìlọsíwájú méjì wá láàrin àwọn ọ̀rẹ́ méjèèjì ọ̀hún o. Gẹ́gẹ́ bí Nyesom Wike ti wá sọ, ó ní òun ti ṣetán láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Fubara, òun sì ti ṣetán láti lè jẹ́ kí àlàáfíà kó jọba láàrin òun, Fubara àti àwọn olùgbé ìpínlẹ̀ Rivers tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú PDP tí àwọn méjèèjì tí wọ́n ti jọ jáde wá o. Gẹ́gẹ́ bí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn nílùú Àbújá lánàá lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà, ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ òótọ́nú nínú ẹgbẹ́ òṣèlú PDP, eyín ọ̀gbẹ́ni Adolphus Wabara, òun mà ló ti ju ògúlùtù òkú ọ̀rọ̀ lu ẹni tó jẹ́ adelé alága ti ẹgbẹ́ òṣèlú PDP náà, eyín ọ̀gbẹ́ni Umar Iliya Damagum, wípé Damagum kò ní àṣẹ kankan bí tí òun kó kéré mọ́tò lábẹ́ òfin nínú ẹgbẹ́ òṣèlú PDP láti lè fagilé ìpàdé tí àwọn ìgbìmọ̀ òótọ́nú àti àmúṣẹ́yá NEC meeting èyí tó jẹ́ 100 irú ẹ̀ tó yẹ kó wáyé, èyí tí Damagum tó sọ wípé òun ti fagilé ìpàdé náà. Gẹ́gẹ́ bí Wabara ti wá sọ, ó ní ìgbésẹ̀ tí Damagum gbé yìí jẹ́ ìgbésẹ̀ ìkọjá àyè, títẹjú òfin mọ́lẹ̀ àti àìkára ẹni kún. Ó ní nípa ìdí èyí ó fẹ́ gbọ́ ìtàn ni, bí ọmọdé bá kọ iyán àná yóò di dandan kó gbọ́ ìtàn lẹ́nu àwọn òbí rẹ̀. Wabara ní kò sí ẹnikẹ́ni tó ga ju ìgbìmọ̀ NEC lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP, bẹ́ẹ̀ sì ni ìgbìmọ̀ òótọ́nú àwọn náà ní ipa tó tóbi láti kó nínú ẹgbẹ́ òṣèlú PDP, léyìí tó jẹ́ kí Damagum tó jẹ́ adelé alága ẹgbẹ́ òṣèlú PDP kó bọ̀wọ̀ fún o. Ó ní pẹ̀lú bó ṣe wá ṣe yìí, ó ní ọmọdé rẹ̀ ti kọ iyán àná, dandan ni kó gbọ́ ìtàn. Ó ní ọ̀rọ̀ tí ikún gbọ́ tí etí inú rẹ̀ tó fi dé, òun ni adelé alága ẹgbẹ́ òṣèlú náà yóò gbọ́ báyìí o. Gẹ́gẹ́ bí Wabara ti sọ, ṣé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bí a ti ń pa náà tẹ̀ lọ́kàn rù, gbogbo ìgbìyànjú láti jẹ ìkuru kó tán láwo ìní wọ́n tún gbọ́wọ́ rẹ̀ sí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Wabara tó fi káàrọ̀ rẹ̀ ńlẹ̀, ó ní láìpẹ́ láì jìnnà wọn yóò rí àyípadà rere tó lọ́rìn nínú ẹgbẹ́ òṣèlú PDP. Lákòótán nínú ìròyìn wa fún tòní, iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí o lórí fọ́nrán kan ibi wọ́n ti rí àwọn ọlọ́pàá ilẹ̀ yìí tó ń ti ìbọn lọ́wọ́
tí wọ́n ń sáré tẹ̀lé ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, arábìnrin Angela Okori, níbi tí wọ́n ti ń sáré tẹ̀lé lẹ́yìn lérògbà wípé wọ́n ń pèsè ìdáàbòbò fún arábìnrin náà lásìkò tí arábìnrin yìí tó wọ ṣòkòtò péńpé tòun ti ẹ̀wù funfun kan àti ṣòkòtò péńpé èyí tóun náà jẹ́ funfun tó ti ń sá eré ìdárayá ní ojú títì tí àwọn ọlọ́pàá èyí tí àwọn náà wọ aṣọ kànáńkìní bí aṣọ aláwọ̀ ẹkùn tí wọ́n gbé ìbọn táwọn náà sáré tẹ̀lé lẹ́yìn, èyí tí àwọn ọmọ Nàìjíríà rí fọ́nrán yìí gẹ́gẹ́ bí àbùkù gbáà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti àbùkù fún orílẹ̀-èdè Nàìjíríà àti àbùkù fún àwọn ọlọ́pàá ọ̀hún gan, èyí tí wọ́n kọ̀ láti ṣiṣẹ́ wọn tẹ̀lé òfin èyí tí wọ́n fi gbà wọ́n sẹ́nu iṣẹ́ o. Wọ̀nyí ni àwọn nǹkan èyí tó súyọ lẹ́yìn fọ́nrán náà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde, èyí ọ̀gbẹ́ni Olúmúyìwá Adéjọbí, èyí tó ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ń ṣe ìwádìí àwọn ọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lórí fọ́nrán náà. Ó ní gẹ́rẹ́ tí ìwádìí ọ̀hún bá ti parí, bí àwọn ọlọ́pàá náà bá gba ọ̀nà ìbùrú àti ọ̀nà tí ò tọ́, ó ní tí wọ́n bá ti jẹ̀bi dandan báyìí ni kí wọ́n nà wọ́n ní páńkẹ́rẹ́ ìyà tóun ti kòbókò ìyà eléyìí tí ó dùn wọ́n tí ó sì kó àwọn tó kù lẹ́kọ̀ọ́, nítorí wípé fọ́nrán náà jẹ́ nǹkan tó ta àbùkù gbáà bá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Adéjọbí bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrí míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé àjò tá ò ní dé a ò ní bá wọn lọ o. Àmín. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.